torí àkókò ẹja sáré lọ sí ilé ńlá lọ́dọ̀ Mr and Mrs. ilé ńlá náà láwà yìí lórí ètò Flenjo níléeṣẹ́ Miliki. business yẹn lè sọ fún ẹ mo ti ṣètò ọmọ pé ṣọ́ọ̀bù méjì láti já papọ̀ wọ́n àjọ̀dọ̀ wá ń sìn ẹni tó ń lo bẹ̀ tẹ́lẹ̀ mo ti lé jáde mo mọ̀ kú ìtì ẹ̀ ní ọmọ ìgbà tó bẹ̀ pé kí ló dé tí mo fi lé ìyá bí n pé mo ṣáà ní pé mi mọ nǹkan tí mo fẹ́ ṣe ìsìn orí pé mo ti tún gbogbo inú bẹ̀ ṣe ọjà tó ń ṣe yẹn wàhálà yẹn gan ṣé wàhálà yẹn gan pọ̀ jù fún ẹni stress yẹn ti pọ̀ jù èyí tó tẹ̀ wá ń dùn mí jù pé pé kéèyàn máa lọ láti ìletò kan sí ìletò kan sí ìletò kan o lè lọ fún bíi ọ̀sẹ̀ méjì ìjẹ́ tó tún tẹ́ bá máa dé gan wàá tún ní kò sáyè ìgbà míì orí ẹrù ló máa jókòó sí tẹ́ máa dé who does that? Mi ò fẹ́ rú àwọn nǹkan ẹ̀ mọ́ risk implication yẹn ti pọ̀ jù ayé ọmọ ìpínlẹ̀ Nàìjíríà sí ayé ìsìn títún wá yàtọ̀ security issue sì ti yàtọ̀ má lọ bí kan sí kan àwọn abúlé kan sábúlé kan wàá ló ra àjọ kó káàkiri èmi ò fẹ́ràn àpò ẹ̀ mọ́. mama give excuse kan tí ó yẹ kó máa fún mi ṣó ti yẹ. ọ̀rọ̀ tààrẹ mo sọ fún ẹ. ní sùúrù o gbàtà ọkọ máa pàdé òbí mi lè rí pé iṣẹ́ o ni mò ń ṣe. o sọ fún mi náà mo ṣàlàyé fún ẹ mo dẹ̀ sọ pé iṣẹ́ yìí mo jogún ẹ̀ lọ́wọ́ mọ́mì mi ni. o ṣe bó sọ pé ọmọ kan jẹ sọ fún ẹ mistake tí àwọn ọmọ mi ẹ ṣe ló ná jẹ sọ fún ẹ mistake tó ṣe ni pé ìgbà tó mọ parí secondary school tó yẹ kó jẹ́ kó lọ sí institution ọmọ pé màmá yẹ kó lọ. ọgbà mi ò gbéwèé kíkà àmọ́ mo sọ pé ó yẹ kí n ṣe business. wọ́n á ti mú ẹ lọ sí ọjà alájàpá láti ìgbà tó mọ yẹ parí secondary school ṣé ẹ̀kọ́ ara kan tó wà fẹ́ tẹ̀ nìyẹn. ṣe bó tẹ́ ẹ lọ́rùn ló ṣe gbà bẹ́ẹ̀ fún mi ṣe bó tẹ́ ẹ lọ́rùn. èmi mi ti ní mind mi pé mo fẹ́ brand yẹ kò yẹ ẹ bọ mo wá rí pé gbogbo bí nǹkan ṣe ń lọ yìí sí báyìí ó ń fà mí sẹ́yìn. kò ṣe pé mò ń fa ẹ̀ sẹ́yìn wọ́n ni kò má fà mí sẹ́yìn má já mi bọ́ lẹ́nu ọ̀nà àṣeyọrí mi ẹnu iṣẹ́ yìí náà ni mo ṣe tí mo fi kọ́lé 4 ká tó fẹ́ra ìwọ náà mọ̀ o. ṣé wọ́n tó máa sọ pé gẹ́gẹ́ ní sùúrù mo mọ̀ ẹ́ pò nílé mo. ṣó lè mọ̀ pé iṣẹ́ yìí náà ni mò ń ṣe tá a jọ fi fọwọ́sowọ́pọ̀ tá a tún fi kọ́lé títí wa ṣó mọ̀ pé ìwọ náà mọ̀ àmọ́ iṣẹ́ yìí náà kẹ̀lẹ́ mo dẹ̀ tún ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń dispute fún àwọn èèyàn káàkiri ó wáyé tó ń sọ wọ́n sọ fún mi pé kí n jókòó sílé báwọn nǹkan tí ò mọ́ mi lára ẹgbọ́ ẹ̀yàn ara lé nǹkan tí ò mọ́ mi lára kí n wá jókòó sílé. o mọ̀ pé the other time ta lọ sí UK náà bó ṣe ń pariwo náà pé òun lọlé o ẹni pàtí ò bá mi lára mu kò bá mi lára mu nìyà. arábìnrin everything ti change o mọ̀ pé àwọn kankan wà àwọn ìwà kan tí ìwà ìyá bá ti mọ́yàn lára èèyàn máa ń try láti ìyá kan ìyẹlẹ yóò ń ṣe ìyá. no mo ń try láti mú ẹ jáde ni àwọn èèyàn náà ni wọ́n ń ṣiṣẹ́ yìí. o mọ̀ pé fún ara ẹni wo nǹkan tí mò ń sọ yìí o sórí kò sí nǹkan tó máa ṣe o lè lọ fọ́sẹ̀ kan wàá sọ pé abúlé kìíní kan lẹ́wà báyìí o ọmọ pé ìgbà mi mo lè má rí èpè fọjọ́ mẹ́ta ń gbà mí wàá sọ pé kò sí nẹ́tíwọ̀kì ní abúlé tẹwà wípé orí òkè kan ló ti lọ́ ń pè mí kí mo ní ìjọ òlẹ̀ máa ṣerú kíní ìdá ṣé ayé ìsìtọ́ ti ń jiyàn gbé mi gbó. ìyá Paul Alájàpá ni wọ́n ń pè mí gbogbo ìyá Paul Alájàpá wọn ni wọ́n ń pè mí. èmi ò fẹ́ kó ṣe bísíǹsì yẹn mọ́ mo ti kíní supermarket la máa ṣe síwájú ilé wa orí mo ìtúbẹ̀ yẹn ṣe gan. super what? so nǹkan tó máa ṣe nìyẹn kò lè wọ́ tó bá fẹ́ máa distribute máa rán àwọn èèyàn kan máa bẹ̀rẹ̀ àwa kò ṣe dandan kó wà ń bẹ̀. ojú ọlójú lè dàbò ojú ẹni kí wá kówó fún ọkọ wá gbówó mi jápa lọ. kò sẹ́ni tó máa gbówó ẹ̀ jápa ó ṣàlàyé tó ń bẹ̀ ṣiṣẹ́. mi lè kówó fún yàn mi trust anybody mo trust that mo ṣe. trust ara ẹni yẹn mo trust ara mi náà. nǹkan tẹ́mi sọ ni pé mi lè fowó rán yàn o fún àǹfààní ara tiẹ̀ àti pé káwọn mọ̀lẹ́bí ẹ̀ má sọ mí lẹ́nu. ọ̀ lè sọ lẹ́nu. àti pé òun disgrace mi torí bó ṣe múra gan òtò kẹ́mi lọ́rùn. báwo ni mo ṣe báwọn Alájàpá ṣe múra nìyẹn náà. màá ṣe gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wá túbọ̀ kò tẹ́mi lọ́rùn. jáde má dẹ̀ múra bó ṣe kí n múra ṣé tí n bá lọ sọ́jà sí kí n máa múra gbogbo ìmúra ẹ̀yẹn bó ń ṣe yẹn ò tẹ́ mi lọ́rùn àti pé tẹ́ máa bọ̀ ìgbà míì orí mọ́tò ló máa jókòó sí gbogbo ìyá máa kí wọn náà máa kí ẹ bá ti lóòdù ọjà sínú mọ́tò bó mi fẹ́ jókòó sí náà. ṣẹ̀gbọ́ ṣé risk implication yẹn ń kọ yàrá lé ẹ bá mi bá sọ o èmi ti ṣí kíní síwájú ilé wa mo ti túbẹ̀ ṣe máa kọjá síbẹ̀ kò ń ṣe nílé pop kò ń ṣe nílé pop ló máa kó èlùbọ́ gàrí gbogbo àwọn nǹkan kíní yẹn sí. àwọn iṣu kankan ó dẹ̀ ń jẹ nínú ẹ̀. kò ń ṣe nílé pop mi ò fẹ́ kó ṣe wàhálà ẹ mọ́ o ò dẹ̀ ní ṣiṣẹ́ wọn ẹ̀yin ara lé ẹ bá mi bá sọ̀rọ̀ fún àǹfààní ara tiẹ̀ ni o 0909 0001013 0909 tàbí sórí 0913 8979940 0913 8979940 nítorí ara tiẹ̀ náà ni ẹ bá mi bá sọ̀rọ̀.